ẹ pawọ́pọ̀ ẹ gbà wá ní Kwara State o gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ pawọ́pọ̀ kábíyèsí gbogbo ẹ̀yin ọba àgbàwánlẹ̀ gómìnà ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run Yorùbá là wá o ẹ dákun a ti ń gbọ́ nípa odò Ọya bàbá mi Àkànbí ọmọlódò sledgehammer jọ torí Ọlọ́run tó bá yẹ pé odò Ọya state ni ẹ fún wa tó bá yẹ pé gómìnà state ni ẹ fún wa ẹ dákun torí Ọlọ́run jìbìtì ní jẹ́ Kwara state o jìbìtì ló ń jẹ́ Kwara state bó jẹ́ odò Ọya state ẹ fún wa bó jẹ́ gómìnà state ẹ fún wa. pani o lọ ń gbọ́ yẹn o tó bá lóun ṣe Islam ma tó yà pa sáwọn mùsùlùmí wọ́n pani o lọ ń gbọ́ yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ńgbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀ lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì àní mọ tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ń jọ́tọ̀ ọba ti lóò ṣe Islam ma wọn kọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé ò ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé ń jọ́tọ̀ ọba ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n kọ́ Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullah bin Abbas radiyallahu anhuma lẹ́tí Imam al-Bukhari àtàwọn mi gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe máa ẹ̀ pa òfin Allahu ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé ọ náà ò pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin ṣẹ̀ríà nù. ṣé ẹ ti gbọ́ ní ìgbóná àwọn èsè báwọn o àìsè kankan náà a kì í ṣe ìkan ọ̀kan náà nílẹ̀ gómìnà ò bá fi ìsìlámù sílẹ̀ kó lọ ṣe oníṣẹ̀ṣe ò bá fi ìṣẹ̀ṣe lẹ̀ kó lọ ṣe mùsùlùmí ò bá fi mùsùlùmí lẹ̀ kó lọ ṣe kírísítẹ́nì ò bá fi kírísítẹ́nì lẹ̀ kó lọ di mùsùlùmí àwọn ò kì í pààyàn nílẹ̀ gómìnà we are not the same thing ẹ fún wa ní gómìnà stéètì àbí kẹ́ fún wa ní odò Ọya stéètì àwọn èèpààyàn lọ́dọ̀ wa èèpààyàn àìsè kankan náà ẹ dákun náà ẹ wá gbọ́ o àgbákò ti dé bá wọn o kùtùkùtù ayé. à ń gbọ́ fílífílí nìsín rúmọ́sí tí kẹ́kọ̀ọ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà sílẹ̀. tá a bá tẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́ kọ́ wá di mẹ́fà ká máa lọ bẹ̀ wò àwọn kan ní wọ́n yóò wá kó ní north central kí ló wí mẹ́fà tọ̀ wọ́n ní north central ẹni wọ́n pín Ìlọrin sí àyẹ̀kọ́ ni tí a bá kó wá sí west kí ni plate wá rẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí west kí ni fẹ́ẹ̀tì wa kí ni lọ sí àtọ́ kí ni àwọn ọjọ́ iwájú wa ń bẹ́ẹ̀. èyí wọ́n ń di bẹ́tẹ̀ lọ́rùn etí lójútu rẹ̀ o ipò wọn bẹ́ẹ̀ dùn wá sí kọ́lá ló wọ́n sílé àti gbọ́ bó ti ẹ̀jẹ̀ kó jọ wòlé tí ì fi rẹ̀ pé kọ́lá kó wá ra odò Ọya wọn fẹ́ máa pè é ìjọba sì ló wò wí bẹ́ẹ̀ rọ̀ pé àwọn kan tó fẹ́ kó jẹ́ odò Ọya ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o alẹ́jẹ̀bi odò Ọya kí ni ìpàdé máa wá. àlùfáà wa béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò fẹ́ sọ kálẹ̀ ní kíní ìtají ni. tó ló ń kálukú gbọ́dọ̀ mójútó lù ẹ́. gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní jòkó tira wa yìí. àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o
lédè yìí náà wí àwọn ti ṣiṣẹ́ lọ ní lédè ẹ̀ lára ṣẹ́ táwọn ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá tí wọ́n kọ́ sọ́wọ́ wọn gbogbo ó sì jẹ́ Kristẹni tí ó jẹ́ sí Mùsùlùmí kẹ́kẹ́ láàrin wọn wọ́n ti parí eléyìn láàrin ara wọn táàbùrà wọ́n tún wá rìn tàwọn ọba náà lọ gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá Kristẹni kí táwọn bá ti rí yìí ṣe ìyọnu ṣe nínú òjìká. ní kí ni parẹ́ máa wá mùsùlùmí àwọn Kristẹni ti gbìyànjú lórí gbogbo gómìnà ṣe jẹ́ Kristẹni táwọn ọba wọn fi jẹ́ Kristẹni kí ni parẹ́ máa tiwa táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn ń bẹ ní àròyé. àwa sì wà nínú àròyé. tá a sọ tẹ̀. lọ́dún jẹ́ pé kọ́lá pé bá fẹ́ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe sọ́pọ́ọ̀tì. wọn ò ní fẹ́yà kékeré síbẹ̀. wọn ò ní fẹ́yà kékeré síbẹ̀. tí a bá kó wa sí wẹ́. question yìí ebi a ti máa play kí máa mú kọ́kọ́ fẹ́ play ẹ̀kan ni mọ́ bí a ti máa play kí máa analyse ẹ̀ ẹni tẹ́ ń wò yìí Alifulani lórúkọ ẹ̀ tẹ́ bá mọ̀ túmọ̀ Alifulani ẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n tẹ́ bá mọ̀ túmọ̀ Alifulani kọ́kọ́ bá mi kọ́ sí comment section ọ̀tún bí àwọn èèyàn máa tẹ̀ mọ́ ìtumọ̀ Alifulani òun ló ń sọ wípé ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ìyọnu wo ló ń bọ̀ nílẹ̀ Yorùbá ṣé Fúlàní wọ́n tó ti bọ́ta tó lọ́mọ Fúlàní ó sọ gédégbé ní Fúlàní lòun ó dẹ̀ gbé Fúlàní síbi orúkọ ẹ̀ wọ́n náà fẹ́ gba odò Ọya nílẹ̀ Yorùbá oníyọnu ń bọ̀ ó láwọn mùsùlùmí ó ní kíni plant ẹ̀ ti ní kalẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó jọmọ Yorùbá wọ́n ti pé ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ tó o bá jẹ́ mùsùlùmí tó o jẹ́ Yorùbá ìyọnu kankan òde ńlẹ̀ Yorùbá ìyọnu kankan òde máa bọ̀ ńlẹ̀ Yorùbá o tó o bá jẹ́ Kristẹni tó jẹ́ original ọmọ Yorùbá we have to live peacefully with each other eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí Fúlàní má gba ilẹ̀ wa ni tó o bá wá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ original ọmọ Yorùbá eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ bílẹ̀ wa ò ṣe ní bọ́sọ́pọ̀ àwọn ọmọ káwọn nǹkan ni wọ́n máa fi tọ̀wọ́ rí ọmọ abámàlúù sùn bí ilẹ̀ wa ò ṣe ní bọ́sọ́dọ̀ wọn ni tó wà ńlẹ̀ yìí o tá a máa ṣe ra wa lẹ́yọ̀ kan nọ́ọ̀tì ló ń gbé according to what he said o fídíò ẹ̀pọ̀ tí máa play fún ẹni yẹn gbé ó kókó pọ̀ wọ́n tẹ̀lé ẹ̀sìn ẹni wọ́n ní Yorùbá wò play ẹ̀ fáwọn èèyàn wa ká lè ṣe ra wa ní òṣùṣù ọwọ̀ ká lè ṣe ra wa ní ẹyọ kan ẹwọ àgbákòrọ wọn láwọn Kristẹni wọ́n fẹ́ mẹ́sàn pé gbogbo àwọn governors tó wà nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ jẹ́ Kristẹni ẹ dàpọ̀ jẹ́ Kristẹni nìkan ló wà nílẹ̀ Yorùbá ṣé tí mùsùlùmí bá ra búrẹ́dì ní 10 naira ṣé Kristẹni ra tiẹ̀ ní 5 naira ọmọ Yorùbá ẹ jí lójú oorun o wọ́n fẹ́ sọ àgbákò kalẹ̀ sílẹ̀ Yorùbá wọ́n fẹ́ sọ ìyọnu kalẹ̀ àwa náà gbọ́dọ̀ gbà kọ́ balẹ̀ bàbá wa jẹ́ o kọ́ bá balẹ̀ Yorùbá jẹ́ wọ́n máa sá lọ sí Mali wọ́n máa lọ Kàtàngórá wọ́n máa lọ bọ́lá àwọn ìlú wọn bá mi lákòó àwọn ìlú tó ti wá yẹn Mali Senegal gbogbo wọn ẹ̀gbọ́n ti ń bọ̀tà sí pé Fúlàní làwọn wọ́n máa sá lọ síbẹ̀ ni o Yorùbá ẹ jí lójú oorun ẹ má sùn o ẹ sọ̀rọ̀ bàbá Fúlàní. ẹ gbọ́ à ń gbọ́ fílífílí nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà sílẹ̀ tá a bá tẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́. ṣé ń gbọ́ ẹ wo ọpọlọ òfò tí wọ́n ń lò wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́lẹ̀ Yorùbá tí àwọn gọ́vnà tilẹ̀ Yorùbá ń ṣe mítìnì gọ́vnà Ìlọrin ò ní bá wọn ṣe mítìnì o tí àwọn gọ́vnà sí ilẹ̀ Haúsá tó bá ń ṣe mítìnì
ẹ má rí gómìnà Kwara ń bẹ̀. So Kwara dá dúró gẹ́gẹ́ bí one country nínú Nàìjíríà. Sudan, God bless you, ìyá mi. Kwara dúró bí one country, another country nínú Nàìjíríà. Tí gómìnà ilẹ̀ Ìgbò bá ń ṣe mítìnì, kò ní bá wọn ṣe. Tí gómìnà ilẹ̀ Haúsá bá ń ṣe mítìnì, kò ní bá wọn ṣe. So entirely, Kwara is another country nínú Nàìjíríà. Wọ́n ní wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́ ìyá mi evangelist ẹ máa bọ̀ lórí YouTube. Tó má da Ìlọrin, fẹ́ Ìlọrin lè máa padà, ó má lè máa south west. Ẹ̀yin èèyàn wa ṣe bí àwa ò fẹ́ Ìlọrin kó wá south west. Ẹ ṣáà dúró ibẹ̀ ṣe dúró. Àwa àgbómìnà ní kí Tinubu ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ̀yin ọba ẹ ṣàánú wa, ẹ̀yin ìjòyè ẹ ṣàánú wa ńlẹ̀ gómìnà. Àwa àtàwọn pípù yìí, kì í ṣe kankan náà. Àwọn kì í ṣe Fúlàní. Ẹ ṣáà pé mi ṣé mo jọ Fúlàní? Ṣé mo jọ Fúlàní? Ẹ̀kẹ́ mi ni kù ń dùn yìí bí ọṣẹ ìyàwó. Ẹ̀kẹ́ Fúlàní ò kì í rí báyìí. Ẹ ti rí mú mi bó ṣe rí. Imú Fúlàní ò kì í rí báyìí. Bàbá Tinubu ẹjọ́ torí Ọlọ́run pé kò òdo Ọ̀yà state ẹgbẹ́ fún wa lódò Ọ̀yà state. Ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ gbà wá. Ẹ̀yin ọmọdé ilẹ̀ Yorùbá ẹ dákun máa bá wa kó òdo Ọ̀yà state àbí gómìnà state sí comment section. Ẹjọ́ ẹ gbà wá. Ọ̀tàwọn pípù yà kì í ṣe kankan náà o. Ó ní wọ́n fẹ́ pín Kwara mọ́ south west. Àgbákọ́mọ̀dé. Kọ́wá di mẹ́fà ká máa lọ bẹ̀ wò. Àwọn àká ni wọ́n lò wá kò ní north central. Kí ló wí? Mẹ́fà tọ̀. Wọ́n ní north central. Ẹni wọ́n pín Ìlọrin sí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Tí wọ́n bá kó wa sí west. Kí ni plate wa rẹ̀? Ìbéèrè táwa pín Ìlọrin sí west kí ni fẹ́ẹ̀tì wa? Ẹ jọ wọ́n tó bá pín Ìlọrin sí west wọ́n ní kí ni fẹ́ẹ̀tì àwọn. Ìlọrin yẹn ni wọ́n rí bí ẹni wípé ó jẹ́ Kwara, and Ìlọrin is just like to 1% o. Ìlọrin is not up to 1% of Kwara state. Ìlọrin ò tó 1%. Ìgbómìnà ẹ̀dìpọ̀ aláyẹ̀ ní dààmú ìyá mi. Ìgbómìnà ẹ dìde o. Ẹ̀yin ọba àgbómìnà ẹ dìde o. Ní kí wọ́n pín Ìlọrin sí west, ẹ jẹ́ kí Ìlọrin dá dúró ẹ̀. Ìlọrin kù wọ́n ti wà láyè wọn, ẹ jẹ́ káwọn ti Ìlọrin káwọn náà kọ́ dúró láyè wọn, kọ́ máa ṣayé wọn. Àwọn àtàwọn ọmọ ìyá wọn bá fi ìsìlámù lẹ̀, wọ́n ní kán gé orí ẹ̀ ni, wọ́n ní kán gé ẹ lápá ni, wọ́n ní kán gé ẹ lẹ́sẹ̀ ni. Ẹ dúró yín, ẹ jẹ́ kí àwa àgbómìnà náà dúró tiwa, àwa lọmọ ogbó tó mọ̀nà. Ẹ lọ wo ìtàn wa. Ẹ lọ wo tán wá o. Ẹjọ́ tó bí Ọlọ́run kì í ṣe kọ̀kọ́ pẹ̀lú àwọn pípù yìí. Wọ́n ti bẹ̀rẹ̀ lórí pé ọ̀rọ̀ tí Tinubu sọ pé àwọn tí ìjọba sọ pé wọ́n máa ṣe odò Ọya, àwọn kan pè fún gómìnà state odò Ọya state. Fúlàní lẹni tó ń sọ̀rọ̀ yìí o. Wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́. Wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́. Ìyẹn tẹ̀kọ́ ló bá mi báyìí. Ìyẹn kọ́ ló bá mi o. Ìyẹn kọ́ ló bá mi. Ẹjọ́ torí Ọlọ́run ṣàánú fún wa, ẹ jẹ́ ká dá dúró ká kò dá gbọ́dọ̀ àwọn pípù yìí. Èèyàn 176 ni wọ́n kó ní Kwara láti ní wọ́ọ̀rọ̀ ní Kwara state láti February. Gómìnà Kwara state wọ́n dákẹ́ ni wọ́n mẹ́lò shin. Gómìnà Kwara state Abdulrasaq Abdulramonu wọ́n mẹ́lò ní àwọn 176. Ìjọ wo ní last month làwọn bandits làwọn terrorists ti wọ́n display wọn. Wọ́n láwọn ti kọ́ wọn ní Kùránì, wọ́n ti ka Kùránì ìjà. Ẹ gbórí ibú ọ̀rọ̀. Wọ́n ní kódà àwọn máa ṣe wòlímọ̀ fún wọn. Wọ́n wá ní tí ìjọba bá tètè ṣe kíá wọ́n negotiate pẹ̀lú àwọn máa pa gbogbo wọn ní lẹ́yìn tó pọkùnrin 200 nílùú kan. Wọ́n láwọn máa pa gbogbo àwọn ọmọ èké yẹn wọ́n ti ka Kùránì ìjẹ́lẹ̀, wọ́n ti fẹ́ ṣe wòlímọ̀. Tọ́ba tí wọ́n fẹ́ sanwó tó wá fi gbà wọ́n kalẹ̀, wọ́n ní kọ́ mọ́ wòlímọ̀ dání. Àgbákọ́mọdé wọ́n ní kí wọ́n mú owó wòlímọ̀ dání. Wọ́n láwọn táwọn kọ́ ní wọ́ọ̀rọ̀ àwọn ti kọ́ wọn ní Kùránì, wọ́n ti sọ kí àlùkùránì. Ogun wọlé gbọ́ Kwara ló kọ́mọ̀ ẹ̀kọ́ ogun wọlé gbóná. Ẹ dẹ́kun ẹ gbà wá o.
ẹ̀yin èèyàn bá wa ké fídíò ẹ̀ bá wa ṣí ẹ o ẹ ké fídíò yẹn lórí péèjì àwọn igba pàṣẹ́ntéèjì ọ̀fẹ́ ní fídíò Yorùbáwùyí ẹni láì tọ́tà bá ṣe dẹ́gbẹ́ gbé sórí YouTube yàwó fún yàn copyright jáde kí n gbowó lórí ẹ̀ ọ̀fẹ́ ni ẹ bá wa gé dákọ̀ bá wa polongo bá wa pariwo wọ́n lè má rí lọ́dọ̀ tèmi kọ́ rí lọ́dọ̀ tí ilẹ̀ ti ṣú tèmi ń ṣe ṣó kọ́ rí lọ́dọ̀ tí pé àwọn àgbọ́mìnà ẹ pín ẹyàwó ayé àwọn pípù yìí o ẹ wò ó ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá kí ló fẹ́ fà ìyọnu kí ló fẹ́ fa ìyọnu tójú akátá bá wá léwó tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹdìyẹ Fúlàní ló ń sọ fún wa wípé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá Fúlàní ló sọ fún wa pé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àṣà ọ̀nà àpákọ̀mọ̀dé sọ̀rọ̀ Ògúndé o. lọ sí àtọ́ kí làwọn wájú wá ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́tẹ̀ lọ́wọ́ etí lójútu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dù wá sí. ṣé ń gbọ́ ibi ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn ìyẹn náà ibo ni wọ́n fẹ́ tì wá sí. àti síbi kankan Ìlọrin fẹ́ ó gbà yín ẹ dúró ń bẹ̀ ẹ bá ti ń kó Sókótó ẹ mọ̀ wọ Ìlọrin ẹ bá ti ń kó Ìlọrin ẹ mọ̀ wọ Sókótó ó dúró yá kó dúró láàyè tiẹ̀ lọ́tọ̀. ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dìde fún wa o ẹ̀yin ọba kábíyèsí Ọjájá Ògúnwùsì bá mi ọ̀rọ̀ takadé ní káwò àwọn ìgbàlẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn olórí bóyá lè pa sí bá mi Aláàfin Ọ̀yọ́ ọmọ Kútíkù ò gbọdọ̀ pa olúgbà àgbẹ̀ ọmọ bàyá mú ẹ dákun ẹ ṣàánú wa Olúbàdàn akọbí ọmọlédè sílẹ̀jàmà dádì mi yòòlù náà nà ọmọ ẹ ló pè ẹ Àbẹ̀ní Ayélàgbé ló ń pariwo Tinubu ṣàánú mi ṣàánú wa ṣàánú afẹ́dádúró Odò Ọya state àbí gómìnà state whatever àtàwọn kọ́kọ́ lọ́dọ̀ àwọn pípù yìí ná káwọn kọ́ lóyún kó tó di pa máa bímọ káwọn kọ́kọ́ láàrin àwọn pípù yìí wọ́n ní mo náà fẹ́ gbé àwọn sí ẹni wọn kò gbé síbi kan pé ṣáà ẹdúró yín nílò ọ̀rẹ́ mọ̀ sí lọ bá ti wọ́n Sókótó báyìí kí wọ́n lò wọ́n lọ́rùn lọ́tún because ibẹ̀ yẹn ní pìtìpìtì tí ń bálẹ̀ Yorùbá o ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá dìde kẹ́ ẹ búlọ̀kù bíi tí àgbàrá ń gbà wọlé tẹ́ ẹ̀ bá búlọ̀kù ẹ̀ ibẹ̀ ní pìtìpìtì rẹ̀ ẹ wo pìtìpìtì ayé ibẹ̀ ní pìtìpìtì ń gbà wọlé Yorùbá o ẹ bá wa búlọ̀kù ẹ̀ dáadáa dúró Ìlọrin náà wà Ìlọrin state kódà lè máa jẹ́ Kwara state wọ́n lè máa jẹ́ àbínú àwọn lè máa jẹ́ Odò Ọya state káwọn máa jẹ́ kí lórúkọ ẹ̀ state tó bá wọn nìkan jẹ́ pìtìpìtì ayé làwọn eléyìí o wọ́n ní mo lọ fẹ́ pín àwọn sí tó bá wù kán pín yín bá tẹ̀ wù wọ́n kó pín yín sóńdó tó bá wù Tinubu kó pín yín mọ́ àwọn Abẹ́òkúta àbí kó pín yín mọ́ Lagos state àbí kó pín yín mọ́ Ọ̀ṣun state ó yà ti gbé yín lọ sí ìdìbò. Jẹ́ kó máa bọ̀ lóńdó kó pín wọn bóńdó jẹ́ kó pín wọn mọ́ńdó náà wọ́n ní bọ́dọ̀ máa pín àwọn sí wọ́n ní bọ́dọ̀ fẹ́ bẹ́ àwọn sí jẹ́ kó ń làwọn mọ́ àwọn Lagos state nígbà náà ó dà kó máa lọ sí Ògùn state ọ̀yọ́ ọmọ Abẹ́òkúta ẹ̀kọ́ àlejò kó máa lọ Abẹ́òkúta Èkìtì ọ̀dọ̀ bàbá Èkìtì ní kó máa lọ. kí ni lọ sí àtọ́ kí làwọn wájú wá ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́tẹ̀ lọ́wọ́ etí lójútu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dù wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó ti ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wọlé tí ìgbìlẹ̀ pé kọ́dà kó ara Odò Ọya wọn fẹ́ máa pè é ìjọba sì ló wò wí bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ Odò Ọya ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o allegedly. àwa ta fẹ́ kó jẹ́ Odò Ọya ìrí kójú síta a fẹ́ kí gómìnà jẹ́ Odò Ọya kí Ìlọrin dúró tiẹ̀ lọ́tọ̀ ẹ bá wa fà gómìnà yọ kúrò nínú Ìlọrin wọ́n dúró tiwọn káwa náà dúró tiwa allegedly ń bò allegedly kò sí tó allegedly àfẹ́ yín òtò kíní kan ní kò pa ni àpá ọ ní pípa báwo ẹ wá sọ pípa láì ṣe pé ẹ fẹ́ máa pa ẹran léyá láì ṣe pé èèyàn jájá láì ṣe ẹdìyẹ àpá ọ ní ọ̀nà àpá ọ ní àpá ọ pípa báwo èèyàn bẹ́ẹ̀ lè fẹ́ pa ọ. Odò Ọya kí ni ìpàdé máa wá. a ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share
títí tá ó fi pàdé lọ́jọ́ òmí ó dàbọ̀.